A kú dédé àsìkò yìí, ẹ káàbọ̀ sórí ètò wa tá a pè ní àròjinlẹ̀. Ẹ dákun, kí ló fà á tó fi wá di wípé ayé tí à ń lò yìí àwọn èèyàn ń gbé mágùn sára obìnrin? Kí ló fà á tó fi di wípé wọ́n ń gbé nǹkan sára obìnrin láti lè fi mú obìnrin tó bá ṣe àṣemáṣe nílé ọkọ? Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí láàrin tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹlòmíì wá gbé nǹkan sí lára, bọ́kùnrin kan bá gùn ún, irú ọkùnrin bẹ́ẹ̀ ó lè ti bẹ̀jẹ́ lọ́hùn ún pè. Ẹlòmíì tí wọ́n bá gbé nǹkan sí lára, bọ́kùnrin bá gùn ún, wọ́n á gọpọ̀ bí eléyìí tẹ́ ẹ wò lọ́wọ́lọ́wọ́ tẹ́ ẹ rí yìí. Ẹ rí nǹkan bí èyí tẹ́ ẹ wò yìí, wọ́n ti gọpọ̀, wọ́n gbé nǹkan sóbìnrin lára ni. Nígbà tọkọ rẹ̀ ṣàkíyèsí pé ó ń ṣe ṣìnà, ọkùnrin tó sì súnmọ́ yìí ó ti gan pẹ̀lú obìnrin yìí, wọ́n lẹ̀pọ̀, wọn ò lè túra wọn lẹ̀. Ẹ̀yin náà wò ẹ rí nǹkan. Àkóbá ayé o, Elédùmarè má ṣe jẹ́ ká wárí o. Àkóbá ayé, àkóbá ayé, Olúọ̀run má ṣe jẹ́. Ọkọ ìyàwó òun lẹ̀ ń wò wọn o, ọkọ ìyàwó òun lẹ̀ ń wò wọn. Ọkọ ìyàwó yarí pé òun ò ní túyàwó tòun lẹ̀. Ẹ wá dákun, ìbéèrè mi lórí ètò yìí náà ni wípé ìjọ bójú mu ká máa gbé mágùn sára obìnrin láti máa fi mú wọn, bóyá káṣírí wọn lè tú lórí wípé wọ́n ń ṣàṣemáṣe nílé ọkọ. Ǹjẹ́ ká gbé mágùn sára obìnrin ká fi mú wọn, ká fi túnà àṣírí wọn, ǹjẹ́ ẹ̀yin faramọ́? Ẹ̀yin obìnrin, ǹjẹ́ ó tiẹ̀ bójú mu kí wọ́n gbé mágùn sára obìnrin láti fi máa mú obìnrin tí bá ń ṣe ṣìnà? Tí wọn ò bá wá gbé mágùn sára obìnrin, báwo la ṣe lè mú obìnrin tí bá ń ṣe ṣìnà? Ẹ wá dákun, inú ayé tí à ń lò yìí, a rí pé inú ẹ̀sìn Islam ó tako wípé ká má gbé mágùn sára obìnrin. Ẹ̀sìn Kírísítẹ́nì ó tako wípé ká má gbé mágùn sára obìnrin. Ẹ wá dákun, tá a bá ṣàkíyèsí, a rí pọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n ń darí àwọn ọ̀jọ́ wa yìí nílànà Islam. Ẹ foríjì mí o, ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí a gbọ́kànlé gẹ́gẹ́ bí aṣáájú ẹ̀sìn tó jẹ́ pé àwọn gan ni wọ́n ń ṣe àṣemáṣe pẹ̀lú àwọn ìyàwó oníyàwó, yálà nínú Islam àbí nínú Kírísítẹ́nì nínú ìjọ. Ǹjẹ́ ká fi Ọlọ́run lẹ̀ kó gbèjà ni, àbí ohun táwọn bàbá wa ń lò láyé àtijọ́ yìí òun náà ni ká máa lò láti máa fi mú obìnrin tí ń ṣe ṣìnà? Kí wọ́n á ṣobìnrin nìkan, ǹjẹ́ ẹ mọ̀ wípé wọ́n ń gbé mágùn sára ọkùnrin gan pàápàá? Kò yé yín? Ó dáa, wọ́n fi arábìnrin kan wọ̀nyí nìsín, ó gbé mágùn sára ọkọ rẹ̀. Ìdí tó sì fi gbé mágùn sára ọkọ rẹ̀ iná ni wípé ó ní ìwọ̀nba ilẹ̀ táwọn ní, àwọn lọ talẹ̀ yìí láti ra mọ́tò kékeré kan láti máa fi mọ́tò yìí ṣe kabúkabú kọkàn òun lè máa rí nǹkan mú wálé. Ṣùgbọ́n kóhun ńgbà táwọn talẹ̀ yìí tán kò ra mọ́tò yìí. Ọlọ́run nìkan ló mọ ohun tó fowó ṣe. Tóun bá sì ń béèrè, àná ó wà níbì kan, òun wá rí pé ọkọ tòun ń ṣe ṣìnà ni, ìlú òun bá gbé mágùn sọ́kọ tòun lára. Àmọ́ ohun tó wá bà òun ní jẹ́ ni pé nígbà tí ọkọ tòun tó fẹ́ lùgbàdì mágùn tóun gbé sí lára yìí, àṣé àbúrò tòun lọkọ tòun bá láṣepọ̀. Àbúrò rẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀, àwọn lẹ́rí tẹ̀ ń wò tí wọ́n gan yìí o, àwọn lẹ̀ ń wò wọn, àwọn ni wọ́n ń gbé jáde. Ẹ wo èrò bó ṣe pọ̀ lé wọn lórí. Àbúrò arábìnrin tẹ̀ ń tó sọ̀rọ̀ òun, àbúrò rẹ̀ òun ni wọ́n daṣọ bò. Ẹni bí wọ́n ṣe daṣọ bò, òun ni wọ́n fi aṣọ yíká òun tí wọ́n ń gbé jáde òun pẹ̀lú ọkùnrin ìyẹn tó jẹ́ ọkọ arábìnrin tí ń sọ̀rọ̀ yìí. Ṣé ó yẹ kó máa kábàámọ̀ pé òun ṣe gé mágùn sára ọkọ tòun ni? Ṣé bí mẹ́ka àṣírí ọkọ rẹ̀ tú ni? Àníṣe ẹ̀rí pé tí mágùn yìí bàbá ń lò ó kò ní ti ṣìnà láyé yìí o, àbí kílẹ̀ yìí rí sí i?
èmi ò pé ká mọ̀ lo mágùn wọn ò bí bẹ́ẹ̀ o èmi náà ń béèrè ni o ǹjẹ́ yìí faramọ́ ǹjẹ́ ẹ faramọ́ kí mágùn kọ́ máa fi mú gbogbo obìnrin àbọ́kùnrin tí bá ń ṣe ṣìnà àbí ká máa la ayé ọ̀hún lọ bẹ́ẹ̀ ni ẹni ọlọ́run bá mú ó mú nu bọ́lọ́run ò sì rẹ́nìkan mú ó dàlẹ̀ kìyàwó mọ̀ èyí tó bá jẹ́ èyí tó tọ́ ń bẹ̀ ẹ dákun ẹ jẹ́ àjọ tọrọ àsọ́nà lórí eléyìí torí pé ṣìnà yìí òun ló ba ayé ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ló sì ń ba ayé wa jẹ́ bá a ṣe ń lò lọ yìí báwo láti wá bọ́kò lóko ṣìnà kí lọ́nà àbáyọ àmọ́ ọ̀bẹ létí gbọ́ ẹ ṣeun ọlọ́run ò ní fẹ́ nìkan kan wálẹ̀ o ó nàgbára. àkóbá ayé o Elédùmarè má ṣe jẹ́ ká wárí o.